wákàtí àdúrà dídùn, wákàtí àdúrà dídùn, wákàtí àdúrà dídùn. Ó jẹ́ wákàtí àdúrà tí ó lógo, tó kún fún ọ̀rọ̀ ìsítí àti òye, tó sì wà láti máa tọ́ àwọn àyànfẹ́ sí ọ̀nà ìyè àìnípẹ̀kun láti ẹnu Evangelist Babátúndé Samuel. Ẹ máa bá wa kálọ. Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí nǹkan tí láti ti sọ lẹ́ẹ̀kan tó ti sọ látàárọ̀ náà ni wọ́n ní pásítọ̀ ẹ lè ta bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ reduce gbogbo ntẹ́yìn wa ẹ̀yin tí ń wá kíni jù ẹ ní èrò ẹ̀dẹ́lẹ̀ báyìí ẹlòmíì ṣe bàjẹ́ nù ẹlòmíì lẹ́bùn tó bá sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ lórí Ọlọ́run ò rán láti pé kó dájọ́ lẹ̀ wà lábẹ́ èèyàn ni àwọn èèyàn kó kẹ́kọ̀ọ́ sí nínú dẹ́dẹ́ à ń gbádùn yín bàbá yẹn kàn ń lò yín níjà kò lè mọ iye yín ẹ kó ṣọ́ọ̀ṣì ẹ lọ dá kalẹ̀ pẹ̀lú mi ò ṣe lọ́nu ṣẹlẹ̀ àwọn tó ti tọ́jọ́ ya lọ ọ̀kọ̀ọ̀kan kejì ní gbogbo wọn fi lẹ̀ frustration ní ó padà pa aṣẹ ìránṣẹ́ ikú tí ò yẹ kẹ́ni ikú ní ó padà wá kú ogun tí ò yẹ kó jà ní ó wá jà ẹja sọ fún Ọlọ́run Olúwa gbé ojú mi sí ara rẹ̀ tó tọ́lọ́ bá gbé ojú wa sí ara rẹ̀ à ń ṣẹlẹ̀ wá ní ṣe ní ọ̀rẹ́ ó ní ìka làwọn èèyàn wọn bá ayé ẹ̀yin jẹ́ bó ti wò kọ́ ṣe wàhálà lórí ogun ayé wọn tó bínú àfisàn ẹ sọ fún Ọlọ́run Olúwa dákun bí ojú mi kò lára èèyàn dádì mi ní ṣiṣẹ́ kíni máa ṣiṣẹ́ dáadáa mi ṣe kíni ó ní sọ fún wọn ni táwọn agbowó lè rí táwọn tẹ́lẹ̀ náà rí yẹ mi ò lójú oúnjẹ ẹgbẹ́ mi ṣiṣẹ́ mi tó tán bá máa ṣìwà fún ìjà sọ́fọ́ lọ bí ojú mi kúrò lára èèyàn àdúrà ẹ̀yánu ẹ sọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa. Ayé Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ látọjọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní jowú Dáfídì ayé ẹ bàjẹ́ nígbà táwọn obìnrin ìlú wo ènìyàn ò ní tì ọ́ pa tá máa sọ fún ọ pé wọn nìkan ló dáa jù mọ́ ẹjọ́ lọ wọ́n tàn ọ́ ni àwọn obìnrin ìlú kóra wọn jẹ pọ̀ wọ́n ní Dáfídì mọ̀ pa ẹgbẹ̀rún ṣùgbọ́n ọba wa ẹgbẹ̀rún kan láti ìgbà náà lọ ni a ti kọ́ pé Sọ́ọ̀lù ń wá ọ̀nà àti pa Dáfídì nítorí pé ó mọ̀ ẹ́ dájúdájú pé ìjọba ó di ti Dáfídì lọ́jọ́ kan so ó fẹ́ tètè yanjú ẹ̀ ṣùgbọ́n nítorí pé Sọ́ọ̀lù gbàgbé pé Ọlọ́run ní fi níjọba kìí ṣe èèyàn ó padà fẹ́ẹ̀lì gbẹ̀yìn ayé ẹ̀ ni lórúkọ Jésù ò ní fẹ́ẹ̀lì. kéèyàn káànú Mósè yẹlẹ tó yẹ kéèyàn ṣàánú Mósè jẹ ìyà lórí àwọn Ísírẹ́lì ṣùgbọ́n bó ṣe jẹ ìyà tó àwọn ọmọ Ísírẹ́lì ò mọ iyì rẹ̀ àfìgbà tán ti ṣubú tẹ̀sí kí ni o bí Mósè ṣe jẹ ìyà tó lórí wọn ibi náà fi sán ibi Ọlọ́run ò dẹ̀ rí òun kankan rò mọ́ Mósè lára ìdí ni ẹ̀tẹ́ ìyẹn bá tí ọ ṣiṣẹ́ iwájú Ọlọ́run tó bá tí ọ ti dé wọ́n kàn bá tiẹ̀ jẹ́ lásán ni Bíbélì wípé tí olódodo bá ṣubú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a kì í rántí òdodo ẹ̀ mọ́ tẹ́yìn ọba gbà kéèyàn bá tiẹ̀ jẹ́ oríṣiríṣi ẹ̀ ní wá ṣọ́ọ̀ṣì lónìí gbogbo àwọn tó wá ṣọ́ọ̀ṣì kọ́ ló ní Jésù sọ fún ọ ẹlẹ́ṣẹ̀ ló pọ̀ jù láàrin àgọ́ àgùntàn àwọn tó dìdì ní Jésù nínú àwọn tó wá ṣọ́ọ̀ṣì wọn ò tó nǹkan pàṣẹ́ntéèjì wọn kéré gan àwọn tó wá ṣọ́ọ̀ṣì torí ká lè rí ìyanu káyé wa ó dáa kí n ta wa kó tẹ̀ wá lọ́wọ́ àwọn ló pọ̀ jù bàtà tó ń wá torí pàǹfẹ́ dìjọba ọ̀run wọn kéré gan tó bá jẹ́ kí ìwọ tí wọ́n ní èròǹgbà ti dìjọba ọ̀run tó bá jẹ́ káwọn tó ń wá mẹ́ríkù bá tiẹ̀ jẹ́ ẹ kàn jọ lọ́rùn àpáàdì ní ìtì ni àwọn ní kò sí ọ nínú pásítọ̀ wo mọ̀ ọ́rọ́ sọ pásítọ̀ wo ṣẹlẹ̀ ó ṣe àtikúta bá ń dáwọ́ tí yín ní mọ̀ ń pọ̀ jù ẹ̀yin ò ní bùkátà lẹ́ni ṣe ẹ lọ́mọ ni torí ká ní pé mi ìran àwọn ẹ̀yin gan yín rò pé bóyá ìbímọ ni o torí ẹ̀yin kan sáà mọ̀ ru ọ̀rọ̀ pásítọ̀ lórí àwọn pásítọ̀ wúlò tó bẹ́ẹ̀ náà jáde díẹ̀ ní kẹjá máa fún wọn tó máa béèrè 20 naira ẹjá fún wọn 1 naira kọ́mọ̀ mọ̀ rò pé bóyá owó wà níbì kan àánà ní bùkátà tiwa olórí burúkú nínú àwọn ọjọ́ bẹ́ẹ̀
pásítọ̀ tí ò kọ̀ kí ogun ayé rẹ mọ̀ di tiẹ̀, pásítọ̀ tí ò kọ̀ pé kí àwọn ọ̀tá rẹ mọ̀ di ọ̀tá òun, ṣùgbọ́n kọ́ lé bọ́ tọ́wá ní kò yẹ lẹ́ni tó yẹ kọ́ fi nǹkan ìní rẹ mọ̀, ẹni bí ni ọ́. ẹ yanu ẹ sọ̀rọ̀, Olúwa má jẹ́ kí ohun ènìyàn tì mí ṣiṣẹ́. Ohun ènìyàn ti Mósè ṣiṣẹ́, ohun ènìyàn ṣe kí ni o, ó ti Mósè ṣiṣẹ́. Fún ọ lómi, fún ọ lómi, fún ọ lómi, sọ fẹ́ pàwádànù ni àríjẹ àrímu níjẹ ní jìbìtì, sọ pé inú agijì lọ fẹ́ wá sí Mósè wà lọ́bọ́lọ́. Olúwa àwọn èèyàn wọn ti gbógun dé o, Olúwa ní ó yá nọ̀pá sápàtà kó mi jáde. Ó ní ẹ̀yin èèyàn burúkú Ọlọ́run líle ẹ̀ bọ́ síbí. Ohun ènìyàn ti ṣiṣẹ́, Ọlọ́run dẹ̀ ṣàánú Mósè àgbà tó kú, ó kúrò kò délẹ̀ lérí. Olúwa ohun ènìyàn méjì tì mí ṣiṣẹ́. Ohun èèyàn mọ́jọ bá tèmi jẹ́wájú ẹ, ẹ̀yẹnu ẹ̀ sọ́dàdúrà ayérayé o. Ohun èèyàn mọ́jọ tì mí ṣiṣẹ́. Àdúrà mi ti gbà. Mo lérò pé Olúwa ti bá ayé yín pàdé nípa wákàtí àdúrà dídùn yìí. Fún ẹ̀bẹ̀ àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí aago yìí 0065935539. Mo gbàdúrà pé yóò dára fún yín lórúkọ Jésù Kristi.